Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé dáadáa la bá yín, gbogbo ilé ń kọ́? Gist tẹ̀ ni wọ́n ní olórí Temitope wọ́n ní ó dùn wọ́n yí pé nínú líìsì àwọn tí ó máa wọ Lekki Royal Masion kabiyesi orúkọ wọn ò sí ń bẹ̀. Bí a dẹ̀ ṣe gbọ́ wọ́n ní Dr. Lizzie wọ́n ní wọ́n bẹ̀ wọ́n àti Queen Naomi àti kabiyesi wípé kí wọ́n má bínú pé kì í ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ yọ orúkọ wọn kúrò intentionally. Wọ́n ní nǹkan tí ó ṣẹlẹ̀ ní. Wọ́n ní ìgbà tí Queen Naomi tí wọ́n kúrò nínú palace tí kábíyèsí fẹ́ olórí Temitope, wọ́n ní àwọn àti kábíyèsí lọ kí Queen Naomi. Wọ́n ní Queen Naomi refuse láti rí olórí Temitope. Wọ́n ní eventually Queen Naomi wọ́n understand irú èèyàn tí olórí Temitope jẹ́. Wọ́n dẹ̀ fà wọ́n mọ́ra. Wọ́n ní àtìgbà yẹn ní olórí Temitope ti ń gbègbèsẹ̀ láti jẹ́ kí Queen Naomi work with kábíyèsí láti padà wá sí palace. Ṣùgbọ́n wọ́n nígbà tí Dr. Lizzie dé, wọ́n ní Dr. Lizzie take over iṣẹ́ yẹn láti tètè mú ọ̀rọ̀ yẹn wá sí ìmúṣẹ. Wọ́n ní Dr. Lizzie àti olórí Temitope fọwọ́sowọ́pọ̀ láti ran kábíyèsí lọ́wọ́ láti tètè mú Queen Naomi padà wá sí inú palace. Pé wọ́n ní happiness kábíyèsí láwọn fẹ́. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ìlú Nàìjíríà. Ìyẹn èèyàn lè tẹ́ bá ti subscribe. Ẹ subscribe o so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lè à ń sọ Yorùbá nítorí àṣà wa àfẹ́kù parẹ́ ni, àti nítorí àwọn bàbá wa àti màmá wa tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì. Ìtorí ẹ̀ la fi ń sọ èdè Yorùbá yìí láti gbé ní àrògẹ. Ẹ̀yin èèyàn lè ẹ mọ̀ pé èèyàn àtàtà, èèyàn ìdùnnú, èèyàn tó dáa ni olórí Temitope. Wọ́n ní olórí Temitope, wọ́n ní wọ́n wà very straightforward, wọ́n ní wọ́n dẹ̀ wà honest. Mi ò mọ̀ wọ́n o, mi ò meet wọn rí personally o. Ṣùgbọ́n there was a time I met her somewhere, but mi lè sọ lórí social media. But it's not that pé mi àti wọn ní conversation, but I heard her speaking. Mo gbọ́ speech wọn. She is a very nice woman, very respectful, because gbogbo àwọn èèyàn tó wà ní area yẹn gbogbo wọn ni wọ́n ń kí, wọ́n wà respectful gan. And yàtọ̀ sí yẹn, ètò wa tó really surprise mi nínú ìwà olórí Temitope ni pé wọ́n ní ìtẹríba. Wọ́n dẹ̀ fẹ́ fi ọkàn kábíyèsí balẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé èèyàn deserve láti love èèyàn kan láyé. Gbogbo àwa tó kù tí wọ́n ń fẹ́ ọkọ ẹni yẹn, wọ́n tójú bọ ibẹ̀ ni. Wọ́n mọ̀ pé gbogbo ọkàn kábíyèsí ọ̀dọ̀ Queen Naomi ló wà. Wọ́n dẹ̀ support kábíyèsí. Ṣùgbọ́n olórí Temitope ní kí ló dé tó jẹ́ pé wọ́n ò fi orúkọ àwọn sí inú list àwọn obìnrin tó jẹ́ pé ó yẹ kí wọ́n wọ inú palace. Òótọ́ ni nítorí pé àtìgbà tí olórí Temitope ti ń support Queen Naomi àti kábíyèsí, àtìgbà yẹn ni gbogbo ọ̀rọ̀ yìí ló ti ń yọrí sí rere. Àtìgbà yẹn ni ọ̀nà tí ń open tó jẹ́ pé gbogbo àṣírí àwọn olórí yìí ó bẹ̀rẹ̀ sí í tú. Ó yẹ kí orúkọ olórí Temitope wà lára àwọn tó máa wọ inú Royal Mansion kábíyèsí. Òótọ́ ni nítorí wípé wọ́n support Queen Naomi. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tí wọ́n fi sọ fún olórí Temitope ni wọ́n ní ó ní àsìkò kan tí Queen Naomi lọ sí Singapore tí kábíyèsí send $10,000 sí Queen Naomi fún gbogbo trip wọn yẹn láti fi support wọn torí Christian trip ni. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ fẹ́ send owó yìí, wọ́n ní wọ́n
fi tọ́ Dr. Elizabeth létí àti olórí Temitope. Wọ́n ní eventually wọ́n nígbà tí wọ́n wá sọ fún wọn wọ́n ní olórí Temitope wọ́n ní èèyàn kan tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú wọn tó jẹ́ bíi cousin sí Ashley. Wọ́n ní ẹni yẹn wọ́n ló dàbí ẹni pé ó mú information yẹn bóyá ó wo orí fóònù wọn ni o àbí bóyá ó gbọ́ conversation yẹn nígbà tí kábíyèsí ń bá wọn sọ̀rọ̀. Wọ́n ní ó lọ gbé fún Ashley. Wọ́n ní time yẹn ni Ashley attack kábíyèsí wípé òun fẹ́ ra mọ́tò 8 million àti gbé gist yẹn wá fún yín. Wọ́n ní tí kábíyèsí lòun ò lówó. Wọ́n ló lò ní 3 million kí kábíyèsí fund 5 million. Wọ́n ní kábíyèsí ò lówó. Wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn ní bó ṣe attack kábíyèsí nìyẹn pé tó bá jẹ́ Queen Naomi ni wípé kábíyèsí máa fún un lówó pé ṣe bí recently lòun gbọ́ pé kábíyèsí send 10 million dollars sí Queen Naomi ní Singapore. Wọ́n ní nǹkan tí wọ́n fi sọ fún olórí Temitope nìyẹn nípa tí wọ́n fi orúkọ wọn sínú list àwọn tó máa wọ inú Royal Mansion ní Lekki. Wọ́n ní wọ́n ní ọ̀rọ̀ yẹn ló fà á. Wọ́n ní because wọ́n ní olórí Temitope kì í ṣe èèyàn burúkú o. Wọ́n ní wọ́n wà straightforward ni o. Wọ́n ní bí nǹkan bá ṣe rí náà ṣe máa ń sọ. Wọ́n ní and she is a very simple woman, very simple and loyal to the core. So ẹ̀yin èèyàn lé but wọ́n ní wọ́n bẹ olórí Temitope o. Wọ́n ní wọ́n bẹ̀ wọ́n gan pé kí wọ́n má bínú. They really apologize to her. So ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà ẹ wò ó. Ṣé nǹkan tó dáa kọ́ ni olórí Temitope àti Dr. Elizabeth ń ṣe fún kábíyèsí ni? Nǹkan tó dáa ni because èyí máa jẹ́ kí kábíyèsí ní ìfọ̀kànbalẹ̀. Èyí máa jẹ́ kí gbogbo àwọn èrò kábíyèsí wọ́n lè concentrate lórí nǹkan tó fẹ́ ṣe. So gist tá a gbọ́ níta ní ká mú wá fún yín ẹ̀yin ará ilé. Mo dẹ̀ gbàdúrà wípé ìfẹ́ tí olórí Temitope ní sí Queen Naomi àti kábíyèsí ayé àtẹ̀ṣẹ̀ kò ní bàjẹ́ o. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo gbàdúrà fún àwọn náà ìpè gbogbo nǹkan tó ń fẹ́ á yọrí sí rere. Dr. Elizabeth, thank you for your support for Queen Naomi. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń support Queen Naomi yìí inú gbogbo wa ń dùn. A dẹ̀ ń gbàdúrà pé gbogbo yín lágbára Ọlọ́run ẹ̀yin méjèèjì ẹ máa finú ṣoyún, ẹ máa fẹ̀yìn gbọ́mọ pọ̀n fún kábíyèsí. Then Queen Naomi náà wọ́n wá bí ìbejì fún wa, ìbejì la fẹ́. We want one boy and a girl from our Queen, Dr. Queen Naomi Ṣílẹ̀kùnọlá. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ fún fídíò yìí ní thumbs up o, kẹ́ ẹ dẹ̀ comment, kẹ́ ẹ like, ẹ jọ̀ọ́. I'm begging you. And kẹ́ ẹ make sure pé ẹ share. God Almighty will bless you and thank you for being part of my channel. I really appreciate you all. Please share this video, like and subscribe. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run á wà pẹ̀lú yín, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín o. Thank you so much.